politician tó ń fẹ́ fi síbẹ̀ nǹkan ni ẹni tó fẹ́ ṣe yìí ò tiẹ̀ ṣiṣẹ́ ìjọba kò ṣiṣẹ́ politics ní kò ṣe anything. It is a very young dynamic young boy, tall, black, and family wọn ò tí ì jẹ́ Alaafin rí. tọ́lọ̀ fi hàn yín. àbí ẹ̀ẹ́dẹ́gbà tó ń fẹ́ jẹ́ Alaafin táìmù Awólọ́wọ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe fi hàn mí bẹ́ẹ̀. So but òun nìkan yàn tó bá yàn bí Ọ̀yọ́ ṣe máa rí Ọ̀yọ́ máa dàbí Mecca Ọ̀yọ́ máa dàbí China ni even Ṣèyí Mákindé gbogbo orúkọ ẹ̀ ò lè parẹ́ ní ìwé ìtàn because ọba yẹn fún ara ẹ̀ máa lò 40 years tó bá ti yàn ṣùgbọ́n tó bá yàn ẹni tẹ́jẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ ṣọ́pọ̀ sọ ní Hosea 8:4 ó ní wọ́n fi ọba jẹ ṣùgbọ́n kìí ṣe láti ọ̀dọ̀ mi ìníkọ́ ni màdàrú àti màkàrúrù ti wà àti ṣé ní ti Ọọ̀ni of Ifẹ̀ ó ti bó wa lọ́wọ́ àti rí gbogbo ẹ̀ ń sìn bí wọ́n kó wọn wá mọ̀ lè náwó sẹ́ni tó jẹ́. bàbá ẹ̀yin ni Ọlọ́run fi hàn sá. wọ́n bá kó wọn déwájú wọ́n kó wọn wá sí chọ́ọ̀chì máa ń náwó sí ẹni tó jẹ́ Aláàfin. nínú wọn. bẹ́ẹ̀ ni kí Mákindé máa yọra ẹ̀ lẹ́nu. ọba jẹ́ yẹn wọ́n ti ní mẹ́rin máa kú nù wọn tẹ́lẹ̀ that was before I travel abroad last year. àwọn méjì kan dẹ̀ ti kú dànù everybody lọ. sórí nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó wọ́n máa dálẹ̀ láàrin ó tẹ̀ ti dálẹ̀ ọ̀rẹ́ ṣe bọ́rọ̀ ọjọ́ tí Ọbásanjọ́ lọ ń ṣe set on your mark ó kù fún kan kó àwọn ọba lọ sórí track máa set on your mark go lẹ́ka àwọn ọba tó máa gba fẹ́ta tó máa gba láàsì èdè bá dẹ̀ gba láàsì pé wọ́n máa nà àbọ̀dẹ̀ máa ṣe ọba lórí ẹ̀ because gbogbo ẹ̀kọ́ sílẹ̀ tó ṣe yẹn ẹ̀ bọ́dí nǹkan tí ò lè ṣe nílẹ̀ Haúsá ló ṣe mẹ́yìn nǹkan tí ò lè ṣe nílẹ̀ Ìgbò ló ṣe mẹ́yìn because ó rí wa ó ti rí wa fi ó ti bá wa rìn ó ti ṣe gbogbo ó ti rí wa fi but it's okay but tó bá gbé ní sound ibi tí a ń sọ̀rọ̀ pé kí sound Aláàfin tó ló wá yàn tó ti fi hàn yín tó bá yàn á jẹ́ kí àlàáfíà wà mẹ́ ó consult Tinubu ó consult Ọbásanjọ́ ó consult Àtíkù mẹ́nìkan wá politician tó ń fẹ́ fi síbẹ̀ nǹkan ni ẹni tó fẹ́ ṣe yìí ò tiẹ̀ ṣiṣẹ́ ìjọba kò ṣiṣẹ́ politics ní kò ṣe anything. It is a very young dynamic young boy, tall, black, and family wọn ò tí ì jẹ́ Aláàfin rí. tọ́lọ̀ fi hàn yín. àbí ẹ̀ẹ́dẹ́gbà tó ń fẹ́ jẹ́ Aláàfin táìmù Awólọ́wọ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe fi hàn mí bẹ́ẹ̀. So but òun nìkan yàn tó bá yàn bí Ọ̀yọ́ ṣe máa rí Ọ̀yọ́ máa dàbí Mecca Ọ̀yọ́ máa dàbí China ni even Ṣèyí Mákindé gbogbo orúkọ ẹ̀ ò lè parẹ́ ní ìwé ìtàn because ọba yẹn fún ara ẹ̀ máa lò 40 years tó bá ti yàn ṣùgbọ́n tó bá yàn ẹni tẹ́jẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ ṣọ́pọ̀ sọ ní Hosea 8:4 ó ní wọ́n fi ọba jẹ ṣùgbọ́n kìí ṣe láti ọ̀dọ̀ mi ìníkọ́ ni màdàrú àti màkàrúrù ti wà àti ṣé ní ti Ọọ̀ni of Ifẹ̀ ó ti bó wa lọ́wọ́ àti rí gbogbo ẹ̀ ń sìn torí nǹkan tó bá Yorùbá pọ̀ ju nǹkan tó ń kó lọ yẹn a ní ìṣòro ó dàbí kó fẹ́ ṣe WAEC kó fẹ́ ṣe JAMB kọ́ba kí bàbá ẹ̀ lọ sọ pé owó tó wà lọ́wọ́ fẹ́ lọ fi san dáwọ̀ ìyàwó kẹta táyé oníbáyé bá ń yẹ ọ́ rọra bọ́nà rẹ bá dára ò rọra ẹ̀sán ògbóògùn o ṣé wọ́n ní ká má lò lórí ìgbà so kí Ọọ̀ni kí Mákindé kó jọ kó dúdú ní kó fọ́lọ̀ wọn tí èmi mọ́ sọ Olúwa ti sọ gbogbo ọ̀rọ̀ yìí tán bí wọ́n kó wọn wá mọ̀ lè náwó sẹ́ni tó jẹ́. bàbá ẹ̀yin ni Ọlọ́run fi hàn sá. wọ́n bá kó wọn déwájú wọ́n kó wọn wá sí chọ́ọ̀chì máa ń náwó sí ẹni tó jẹ́ Aláàfin. nínú wọn. bẹ́ẹ̀ ni kí Mákindé máa yọra ẹ̀ lẹ́nu nígbà tó mọ ní Mákindé máa wọlé second time wọ́n máa ṣe púpọ̀ ìfẹ́ ti wọlé náà then bọ́dẹ̀ ṣe máa end up join APC kò tí mọ́jú máa join APC. Mákindé ṣì ń lọ sí APC kò tí mo tó fẹ́ ṣe PDP ti kú èèyàn gidi tó tó yẹn kò lè jẹ́ra sí PDP náà.